Ọ̀rúnmìlà mi o. Ìrìnlá tó dúró sí ìlà oṣù ẹni kékeré dẹni ńlá. Ìlà ńlá ni ọ̀tẹ̀ ẹnìkan ò lè tẹ̀ka. Oyin ní ẹtí gbogbo adúláwọ̀ ńlá. Ó funfun nẹ́gẹ́nẹ́gẹ́ bí àlà òjàre. Ọ̀rúnmìlà mi o. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ifá Episteme tó túmọ̀ sí àkójọpọ̀ ìjìnlẹ̀ ọgbọ́n ìmọ̀ òye ìṣesí ìhùwàsí ìrísí àti agbára tí Ifá ní lórí ayé àti gbogbo tí ń bẹ nínú ayé pátápátá ní porongodo. Abala kí ni Ifá sọ òun la wà lónìí lórí ìkànnì Ifá Episteme. Onírúurú abala ni a máa mú wá fún yín, ṣùgbọ́n abala tí a wà lórí ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ òun ni kí ni Ifá sọ. Tí a bá wo àtẹ tó wà níwájú wa, a ní Olódùmarè, God, Allah, Ọ̀rúnmìlà, Jesus, Muhammad, Ifá, Bible, Quran, babaláwo tàbí aṣíwájú ìsìn, pastor, alfa. A ní ilé ìjùbà, church àti mosque. Kí ni ìtumọ̀ àwọn nǹkan wọ̀nyí? Kí ni Ifá sọ lórí wọn? Gbogbo ẹ̀ pátápátá la máa yẹ̀wò lórí abala yìí ní ṣísẹ̀ntẹ̀lé bí yangan ṣe ń tọmọ ẹ̀. Ẹ má tí ì lọ síbì kankan nítorí èní ni ọwọ́ tẹfọ̀n tá a gba ìwọ ọya tá a gbà fún ọya. Èní ni gbangba yóò dẹkùn tí kedere ó sì bẹ́ wò. Fátòsìn Akífá kan òdodo ni mò ń jẹ́. Òdodo ni èmi yóò máa sọ lọ́jọ́ ayé mi gbogbo. Nítorí Ifá ní purọ́purọ́ máa kó kú sínú iná, ṣìkàṣìkà máa kó kú sínú oòrùn, lótìtọ́ nìkan ló kú sínú pósí idẹ ó fẹ̀yìn tààmù ìlẹ̀kẹ̀ nípa fọ́ Ọ̀rúnmìlà. Ifá ń ṣa ọ lọ sílẹ̀ aṣọ títọ́ ẹbọ lawó ni ó ṣe. Ǹjẹ́ ẹjẹ́ aṣọ títọ́ o, ẹjẹ́ aṣọ òdodo, ẹni ṣò títọ́ ni máa lẹ̀ ń gbè. Fátòsìn Akífá kan òdodo. Òdodo yẹn gangan lèmi yóò máa sọ. Mò ń bọ̀, mi ò tí dé kí n tó lọ fún ìsinmi ráńpẹ́ yẹn. Kan tí ẹ máa ṣe fún mi, ẹ share fídíò yìí lórí ìkànnì kíkànnì tẹ́ ẹ bá ti rí. Ẹ subscribe sí YouTube channel mi. Ẹ má gbàgbé láti tẹ agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ nítorí bí a bá ṣe ṣe míì kí agogo ọ̀hún lè máa jẹ́ kí ẹ gbọ́ ìtàsán rẹ̀ kẹ́ sì lè máa rí wò lóòrèkóòrè. Ẹ má gbàgbé láti share gẹ́gẹ́ mo sọ. Ẹ má ya aládàáni kan wò. Ẹ jẹ́ kí ẹbí wò, ẹ jẹ́ kí ará wò nítorí ìkànnì tẹ́ ẹ máa gbádùn ni. Ohun tí a máa sọ̀rọ̀ lé lórí òun náà mo ti sọ fún yín yẹn, ṣùgbọ́n mò ń bọ̀, mi ò tí dé, mo ṣẹ̀ṣẹ̀ ń jánu bọ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ ọkọ̀ tuntun ni. Ọ̀rúnmìlà mi o. Ìrìnlá tó dúró sí ìlà oṣù ẹni kékeré dẹni ńlá. Ìlà ńlá ni ọ̀tẹ̀ ẹnìkan ò lè tẹ̀ka. Oyin ní ẹtí gbogbo adúláwọ̀ ńlá. Ó funfun nẹ́gẹ́nẹ́gẹ́ bí àlà òjàre. Ọ̀rúnmìlà mi o. Ẹ káàbọ̀ ẹ̀rì wá ṣébi tí ẹ ti ń bọ̀ Òṣòro dífá fún Romajogun tí ń gbógun lọ sọ́yà àjàká ẹbọ lawó ni ó ṣe. Ǹjẹ́ Romajogun ẹ máa kó àbọ̀? Ẹ máa kó àbọ̀ Romajogun ẹ máa kó àbọ̀ òde. Èyí mo fi ń kí yín padà sórí ètò yín ètò wa Ifá Episteme lórí abala kí ni Ifá sọ. Kí ni Ifá sọ? Òun ni ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀, òun ni abala tí a wà lórí ẹ̀ lónìí. Kí ni Ifá sọ lórí Olódùmarè? Ta ni Ọ̀rúnmìlà? Kí ni Ifá? Babaláwo ta ni wọ́n? Àwọn wo l'aṣíwájú ìsìn? Ilé ìjùbà. Kí ni wọ́n ní í ṣe pẹ̀lú àwọn ti ẹ̀sìn àjòjì méjèèjì yìí? Ẹ wò ó, àgbádùn ara wa lórí ìkànnì àti lórí abala tí a wà nú ẹ̀ yìí. Ẹ fọkàn yín balẹ̀, ẹ wá nǹkan fìdílé, kẹ fìdílé nǹkan ká máa bá kinní ọ̀hún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí nǹkan ṣe ń jẹlé. Kí ni Ifá sọ lórí Olódùmarè? Òun ni àkọ́kọ́ tí a máa kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí. Kí ni Ifá sọ lórí Olódùmarè? Gbogbo ọmọ kóòtù òjíire, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó ti yà sínú ẹ̀sìn àjòjì méjèèjì ló sọ pé kò sí Olódùmarè nínú èdè wọn, kò sí Olódùmarè nínú àṣà wọn. Àwọn Yorùbá kò mọ Olódùmarè. Ṣé òótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí? Rárá, kì í ṣe òótọ́. A ti mọ Olódùmarè kó tó di pé àwọn ẹ̀sìn àjòjì kó tó di pé wọ́n dé. Ifá sọ nínú ìodù mímọ́ kan tó gbajúgbajà tí gbogbo wa sì mọ̀. Ògúndálọ̀tún Ogbè lósì tó kì báyìí fún wa pé ẹ̀bá lùdùn ń gbé kọ̀kọ̀ lùdùn ń rìn gbágbá gbé dá Ògúndámọ̀ró gbè sílẹ̀ sí ọmọ àwa fẹ́ jẹ ọmọ àwa fẹ́ mu ọmọ àwa fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀. Ifá wá dé tònítòní bá fún Olódùmarè ọba gọ̀tún ọba tẹ́ni ọláforí ṣàpèjì omi. Kò sóhun tọ́ba Ọlọ́run ò lè ṣe. Bó bá ṣòjò aṣọ̀dá, aṣọ tútù àṣekan fẹ́rẹ́ bí ọyẹ́, àṣe dúdú àṣe funfun àṣàrìnrìn. Kò sóhun tọ́lọ́run ò lè ṣe. Ẹ jẹ́ ká kíyèsí àwọn ọ̀rọ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ tó wà nínú ẹsẹ̀ Ifá yẹn tí Ọ̀rúnmìlà fi yé wa.
ó ní kò sí ohun tó Olódùmarè ò lè ṣe. Aṣòjò, aṣọ̀dá, a ṣe kan bí òtútù, a ṣe kan fẹ́rẹ́ bí ọyẹ́, tó túmọ̀ sí pé Olódùmarè, Ọ̀rúnmìlà fi yé wa pé Olódùmarè ni ẹni tí ó dá èmi, tó dá ìwọ, tó dá ẹranko, tó dá òkè, tó dálẹ̀, tó dá ìmọ́lẹ̀, tí ó dá òkùnkùn, tó dá ire, tó dá ibi, tí ó dá ohun gbogbo létòlétò. Gbogbo ohun tí Olódùmarè sì dá, gbogbo ẹ̀ náà ni ó dára gẹ́gẹ́ bí Ifá ṣe sọ. Nínú ẹsẹ̀ Ifá yẹn, tí a bá kíyèsí àwọn ọ̀rọ̀ kan, ó ní kò sí ohun tí Olódùmarè ò lè ṣe, tó túmọ̀ sí pé ọba ṣèyí òwú ni. Kò sẹ́ni tó lè bí paríparí ọlá, paríparí ògo, ẹrù jẹ̀jẹ̀ tí ń bọ ọmọ àdúgbò, tó ṣòkan ò lè ṣe, tàjẹ́ kan ò lè ṣe. Olódùmarè òun ni ẹ̀dá tó jẹ́ pé kò sẹ́ni tó bí, kò sẹ́ni tó wà, kò sẹ́ni tó mọbi tó wà, kò sẹ́ni tí ó mọbi tó ń gbé. Gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà tó ti ṣe ìyàwòrán rẹ̀ fún wa nínú odù tí a kì tán yẹn. Àwọn ọmọ Yorùbá àti mọ Olódùmarè kó tó dé pa àwọn ẹ̀sìn dé. Olódùmarè tí à ń sọ̀rọ̀ rẹ̀ nínú èdè Yorùbá yìí kì í ṣe èdè àyálò, àti ní nínú èdè Yorùbá. Òun làwọn ẹlẹ́sìn Kristẹni tí wọ́n pè ní God, òun ni àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ń pè ní Allah. Ọlọ́run kan ṣoṣo ni, èdè tí a fi ń sìn òun ló yàtọ̀. Ohun tí Ọ̀rúnmìlà sọ fún wa pọ̀ lórí Olódùmarè. Nínú ẹsẹ̀ Ifá kan, ogbè lọ́tún ìká lósì, ó ní ogbè ká birikiti lẹ́yìn oṣù, dífá fún Olódùmarè ọba gàn tún, ọba tẹ́ni ọláforísapéjì, ọba dá dúdú, ọba pa dúdú, ọba dá funfun, ọba pa funfun. Kò sí àrà tí Olódùmarè ò lè dá, kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Ifá yẹn fi yé wa pé kò sí àrà tí Olódùmarè ò lè dá. Òun ló dá wa, òun ló lè là wá, òun ló lè pa wá. Kò sí ẹni tí ó lè pa ẹnikẹ́ni. Olódùmarè ló ní gbogbo ẹ̀ ní ìkáwọ́. Ẹsẹ̀ Ifá yẹn wá fi yé wa, ó ní ọba dá dúdú, ọba pa dúdú, ọba dá funfun, ọba pa funfun. Tó túmọ̀ sí pé kò sí ohun tí Olódùmarè, kò sí ohun tí bàbá mi ò lè ṣe. Yàtọ̀ sí ẹsẹ̀ Ifá yìí, ẹsẹ̀ Ifá míì tí a tún rí, ó ní ọ̀wọ́n rí lọ́tún, ìrosùn lósì. Ó ní ọ̀wọ́n rí ìrosùn pópó lóso, àkàsọ̀ ló fi ń díwọ̀n abẹ̀rọ̀, agogo ńlá abẹnujájá ló fi ń gbórí Ifá lágbára mu. Dífá fọ́ba àjà láyé lọ bù fọ́ba àjà níwàrun, ẹbọ lawó ni ó ṣe. Ǹjẹ́ àfèké o, àfọ̀dàlẹ̀, ta ní jẹ́ gbọ́kọ̀ Olódùmarè? Ọ̀rúnmìlà fi ń yé wa nínú ẹsẹ̀ Ifá yẹn pé Olódùmarè ò lè kú. He will keep living and living and living. Ó máa bẹ títí ni. Olódùmarè ò lè kú. Ọ̀rúnmìlà ló ṣe bẹ́ẹ̀ tó kọ́ wa. Yàtọ̀ sínú ẹsẹ̀ Ifá ti tọ́ka sí sẹ́yìn. Ẹsẹ̀ Ifá mi ọ̀yẹ̀kú lọ́tún ìká lósì. Ó ní òkú ìgbín ní sẹ́yìn kòkò kírímù. Dífá fún Olódùmarè ọba gọ̀tún, ọba tẹ́ni ọláforísapéjì, omi ó sunkún pòun oríire, ẹbọ lawó ni ó ṣe. Ǹjẹ́ Ọlọ́run sunkún o? Aṣebójò ló ń lọ, òjò kọ́, ẹkún re lọ́lọ́run sun. Ọ̀rúnmìlà fi ń yé wa nínú ẹsẹ̀ Ifá, ó fi ń yé wa pé òjò tó ń rọ̀ tó ń tù wá lára, òjò tó ń rọ̀ nígbà míì tí ó ń tu àwọn ẹlòmíì lára, ẹkún ire tí Olódùmarè sun fún wa, òun ni òjò yẹn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a bá ní kí a máa sọ ohun tí Ọ̀rúnmìlà sọ fún wa nínú ẹsẹ̀ Ifá nípa Olódùmarè, ilẹ̀ àṣú, ilẹ̀ àmọ́. Kódà ká máa ṣe abala yìí, nínú ìkànnì, ká máa ṣe abala yìí nínú ìkànnì nígbà ẹgbàá. Ó ṣeé ṣe kí a má sọ ohun tí Ọ̀rúnmìlà sọ fún wa nípa Olódùmarè tán láàrin ọdún kan tàbí ọdún méjì. Bí a bá wo ohun tí ó wà ní orí àtẹ wa yìí, Olódùmarè òun ni a sọ̀rọ̀ ló tán nípa rẹ̀ fún wa lórí abala yìí. A ó tún máa tẹ̀síwájú. Ta ni Ọ̀rúnmìlà? Ta ni Ifá babaláwo? Báwo ló ṣe jẹ́ sí Jésù? Báwo ni wọ́n ṣe jẹ́ sí Ànábì? Báwo ni àwọn nǹkan wọ̀nyí, báwo ni wọ́n ṣe tàn mọ́ra wọn? Tó bá di ọjọ́ míì, ọjọ́ rí, a ó máa pàdé padà lórí ìkànnì yìí nínú abala Kí ni Ifá sọ. A ò ní rí jù báyìí lọ, mọ̀ọ́gẹ̀ ìpéǹpéjú báyìí náà ni àlàáfíà. A tún máa pàdé ra wa lọ́jọ́ míì, ọjọ́ rí. Ikú ò ní pa yín, àrùn ní gbé yín dé, ìjọ abíjó fún yín, ayọ̀ abáyọ̀ fún yín. Ifá ọ̀sà méjì, ó ní ewúrẹ́ wọn kì í pabẹ́ kó tó kí onílé, agbo wọn ò fi bí rọrọ̀ sí gbalẹ̀. Dífá fún oníkàmùgún ọmọ ká orógbó forí ẹja ánu. Wọ́n ní oníkàmùgún ò ní lówó, wọ́n ní ò ní kọ́lé, wọ́n ní ò ní ríre gbogbo. Ó ní tó bá ṣe bí ìṣe tòun, mo ní tó bá ṣe bí ìṣe tèmi. Fátòsìn àkìfá kan dodo, mo lè ní àríre tèmi. Ó ní torí kíni? Ó ní orí kunkun báyìí lewúrẹ́ fi sílẹ̀kùn ọlà wọlé, orí kunkun làgbò fi sílẹ̀kùn ọlà wọlé. Irú ló ní kí wọ́n máa rú wá, ògìrì ló ní kó dà gìrìgìrì wá, towó wọn. Atare báyìí kì í di tiẹ̀ láàbọ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí nílé lóko lẹ́yìn odi,
ẹ wò ó ire yín wọn ní gbé wá fún yín láàbọ̀ ẹ tẹ́wọ́ gbàre yín lódindin ni nígbà tí ire ọ̀hún bá máa dé kò ní bá yín lórí ìdùbúlẹ̀ àìsàn kò ní bá yín nípò òkú lágbára Olódùmarè lágbára Ifá lágbára Ọ̀rúnmìlà. Fátọ́sìn Akífákàndodo ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí ẹ bọra ọmọ tí ń gorí afẹ́fẹ́ takọ aṣebẹ́bi tí wọ́n ò já faya lulẹ̀ gbì èmi lọ́mọ oníṣàrà afọ́támọ́dí kógun májàlú ojúmọ́ òní mọ́ kí ọjà ìṣàrà kó má kọ̀la àfi tí wọ́n bá ń ná lọ́wọ́ nílé àwẹ̀ gbọ́ra ó dúró gbọ́fà bí ògiri gbígbẹ ilé wa lọ́tí ń kọ̀ sí eré ní ṣíṣe ó dàbọ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ọ̀rúnmìlà mi o ìrìnlá tó dúró sí ìlà oṣù ẹni kékeré dẹni ńlá ìlà ńlá ní ọ̀tẹ̀ ẹnìkan ò lè tẹ̀ka oyin ní ẹtí gbogbo adúláwọ̀ ńlá ó funfun nẹgẹnẹgẹ bí àlà ó jàre. Ọ̀run